آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. الحمد لله رب العالمين. Akí gbogbo wa kú ìkàlẹ̀, akí wa kú àṣálẹ́, akí wa pé ó tú ìjọ́ mẹ́ta. Ètò yín ètò wa ètò àgbọ́yé Islam òun náà la mú padà wá sórí Nta Ijebu Ode aláràgbà yìí dá. Pẹ̀lú ògo Ọlọ́run lórí ètò yìí tẹ́ bá gbàgbé àwọn nǹkan tá máa ń gbé yẹ̀wò àwọn àgbọ́yé lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa. Báwo la ṣe ń gbààwẹ̀ òun náà ló súnmọ́ wájú o. Báwo la ṣe ń yan zàká. Báwo lọ ètò hajj wa báwo ló ṣe gbọ́dọ̀ rí. Báwo lè tó gbéyàwó wa báwo ló ṣe gbọ́dọ̀ rí. Àgbọ́yé tó ń bẹ lábẹ́ ká pín ogún nínú Islam là kalẹ̀ gbogbo ọ̀nà báwo lẹ ìgbésí ayé wa ṣe gbọ́dọ̀ ṣe lọ. Àkọ́ ń gbégbèsè ayé lásán tó bá ti péré mùsùlùmí ó ní ìlànà tó gbọ́dọ̀ gbà. Báwo wà ní àwọn àgbọ́yé lórí àwọn ìlànà tá a gbọ́dọ̀ gbà yìí tí a fi ṣètò ìgbésí ayé wa. Gbogbo àwọn yìí là á máa yànnàná lórí ètò wa àgbọ́yé Islam. Ṣùgbọ́n lónìí pẹ̀lú ògo Ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe mọ̀ oríṣiríṣi àrà la máa ń mú wá. Àrà tá fẹ́ mú wá lè ní tó kàn wá tó kan gbogbo mùsùlùmí àgbáyé òun náà la fẹ́ mú wá. Ṣùgbọ́n ká tó bọ́ sí agbami ètò orúkọ tèmi ní Dèkúrọ́lá Àmúyọ̀sọ́rẹ́. Èmi náà lẹ máa ti ń wò nígbà yẹn náà Ọlọ́run kádàrá kí a tún máa bẹ ọpẹ́ ó tọ́ sí Ọlọ́run ọba. Torí pé tí a bá ń bẹ lórí ìpẹ̀ báyìí a máa yin Ọlọ́run ni o. Kò sí ẹni tó sọ pé ká máa bẹ tó ní kí bíbẹ́ máa bẹ bó ṣe Ọlọ́run ọba. Ọba yìí ni ọba àgbàlagbà, ọba yìí náà la yìn, ọba arúgbó ọjọ́, ọba tó yẹ pé yóò tó yìn ó tó sìn. Kábíyèsí Ọlọ́run, Allahu Akbar. A dúpẹ́ fún ẹ pé o dá ẹ̀mí wa sí, a dẹ̀ ṣì ń bẹ lórí ìpẹ̀, a dúpẹ́ fọlọ́run ọba. Bá àwọn bàbá wa náà tí a wá bá lè ní a bá wọn dúpẹ́ fọlọ́run. Ṣùgbọ́n ká tó fi ojú àwọn bàbá hàn wá bàbá wo gan là ń sọ̀rọ̀ nípa tí wọ́n fẹ́ bá wa yànnàná ní orí pàtàkì oṣù Ṣàbán àti ìgbáradì fún Ramadan. Àwọn bàbá wa yìí àwọn ni Ọlọ́run ń pè ní alákọ̀ọ́kọ́ ẹni àkọ́kọ́ ní akilẹ̀ Ìjẹ̀bú. Tí a bá ń sọ̀rọ̀ mùsùlùmí àkọ́kọ́ tá a kọ́kọ́ kọrúkọ wọn tá a kọ́kọ́ dárúkọ wọn tá a pè pé kó wá dá sọ́rọ̀ àwọn náà ni àwọn bàbá wa tí a pè pé kó wá dá sí ètò wa tòní àgbọ́yé Islam. Àwọn bàbá wa yìí náà ni Ọlọ́run kó gbogbo àwa mùsùlùmí ní akilẹ̀ Ìjẹ̀bú lé lọ́wọ́. Àbẹ̀ Ọlọ́run má jọ ṣì wá darí o. Ó ti ń tọ́ wa sọ́nà Ọlọ́run má jọ ṣì wá lọ́nà. Àbẹ̀ Ọlọ́run bá fún àlámọ̀rí bàbá wa yìí Ọlọ́run bá tó ti gbé wọn kalẹ̀ dáadáa Ọlọ́run àpadà sí burúkú àpadà sí ìgbà bájò tọ́ sí wọn. Àwọn bàbá wa tí mo ti ń pèrè wọn láti ẹ̀kan àwọn bàbá wa náà ni àwọn tí wọ́n jẹ́ President League of Imam and Afas ti gbogbo akilẹ̀ Ìjẹ̀bú. Àwọn náà ni the Grand Chief Imam of Ijebu Land bàbá Fadilat Sheikh Al-Imam Miftahuddin Gbadegesin Ayanbadejo. Bàbá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Akíyín ti Rajab akíyín Ṣàbán àwa ń kíyín kíkí tọ́lá kíkí ti ìkẹ́ ti oṣù Ramadan tí a ń wò wájú pé Ọlọ́run jẹ́ kí ẹ bá Ramadan pàdé pẹ̀lú ìrọ̀rùn kí gbogbo wa náà dẹ̀ bá Ramadan pàdé ní ìrọ̀rùn. Akíyín pẹ̀lú gbólóhùn tó dáa jùlọ pé salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ní àní ìgbà àkókò ní tí a fẹ́ gbéyẹ̀wò àti sọ mọ́rọ̀ nígbà tí a ń sọ a ní pàtàkì oṣù Ṣàbán àti ìgbáradì fún Ramadan. Ìgbáradì fún Ramadan náà súnmọ́ wa tán ṣùgbọ́n ká tó wọnú oṣù Ramadan oṣù kan là ń bá lọ bàbá. Oṣù náà ni oṣù Ṣàbán tí a fẹ́ fi ara ẹ̀ tì ká tó wọnú Ramadan. Ká tó wá sọ̀rọ̀ nípa oṣù Ṣàbán
ààwẹ̀ gan tí gbogbo wa ń gbáradì yìí kí ni ìpèsè tí mùsùlùmí gbọ́dọ̀ pèsè fún ilẹ̀ àbí kí ni a máa pè ní ààwẹ̀ ní ìgbésí ayé mùsùlùmí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دعاء ẹni ọ̀dọ̀ Ọlọ́run. alhamdulillah. àṣẹ ìfọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àti gbogbo ẹni ọ̀kan wa tá jẹ́ mùsùlùmí gbogbo àgbáńlá ayé nípa kú palẹ̀ mọ́ Ramadan tí ó ń bọ̀ yìí. Ọlọ́run dákun jẹ́ bá wa láyé kó bá wa láàyè ìlú àlàáfíà ìlú ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run dákun bó ṣẹlẹ̀ ìjọ sílẹ̀ fún wa. ṣe rí oṣù Ramadan Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ni Ọlọ́run fi rán sí gbogbo mùsùlùmí. ṣùgbọ́n kì í ṣe Ànábì ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ká máa gba ìwé yìí torí Ọlọ́run sọ náà Al-Qur'an ní pé yá yọ alladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Ọlọ́run ní ẹ̀yin ẹ̀dá wọ́n ṣe àwẹ̀ ní ọ̀rọ̀ ìrìn lórí o iṣẹ́ ìdí mo kọ́kọ́ ṣe lé lórí àwọn tí wọ́n ṣíwájú láwọn ànábì Ọlọ́run tó ṣíwájú ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo wọn láti ṣe lé lórí tó ní kí ni mo ṣe bẹ́ẹ̀ fún wọn tí mo ṣe bẹ́ẹ̀ fẹ́ yìí náà tí wọ́n bá lè bá páyà ní Ọlọ́run. àwẹ̀ gbígbà kì í ṣe àwọn àkọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ànábì Ọlọ́run tó ń ṣe lé kọjá ó já sí pé báwọn ṣe gbọ́dọ̀ ṣe ní kọ́ máa gba tí wọ́n ń gbà yẹn ó yàtọ̀ sí ti ànábì gbàtà ló ń bí ìṣẹ̀dé lọ́run tó pé ẹ̀sìn lé wa lọ́wọ́ complete tí ò sí yọ kúrò tí ò sí àbòkù nú ẹ̀ ṣùgbọ́n kò sànábì Ọlọ́run kan tó wá sáyé tọ́lọ́run ojú rẹ̀ wọ́n ṣe máa kírun fún wọn wọ́n máa ṣe máa gba ìwẹ̀ wọ́n máa ṣe everything tó wà ní Islam náà ṣe ṣùgbọ́n ànábì Ọlọ́run wá pa gbogbo ẹ̀ papọ̀ lọ́wọ́ tó gbé odidi ẹ̀ lọ́wọ́ complete Ọlọ́run bá dákun ìta àdó fi bẹ̀rẹ̀ Ọlọ́run má ṣe lẹ́sìn lọ́rùn fún wa. bàbá àǹfààní wo ni ààwẹ̀ máa ń mú bá aláàwẹ̀ torí pé tíyan bá ń ṣiṣẹ́ kan èèyàn á máa ṣojú ọ̀yìn pé kí ló máa jẹ́ àǹfààní lára àṣẹ yẹn kí láǹfààní tí aláàwẹ̀ máa rí. àǹfààní tí ó wà nínú àwẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ ọ̀nà méjì ló dẹ̀ pín sí ìkan ìpín tí Ẹlẹ́dàá tó dá wa tí èèyàn bá gba ìwẹ̀ wọ́n ti ní ká ṣe gbà á tó kò jẹ́ pé wọ́n ní kán gba ìwẹ̀ gba ìwẹ̀ tí èèyàn bá gbà á taratara àwẹ̀ gbígbà yẹn kì í ṣe pé ká kàn má jẹun nìkan ká fi ibi panu rárá o kì í ṣe ẹnìkan la wẹ̀ àwẹ̀ gbígbà fi gbogbo oríkèéríkèé ara wa láti máa ń dẹ́sẹ̀ sọ́dọ̀ Ọlọ́run wa aláti kápá ẹ̀ ojú gbogbo ìwòkíwò táwọn ń wò aláti mójú kúrò níbẹ̀ èyí tẹ́ ń wo Facebook tẹ́ ń wo TikTok tẹ́ ń wo ìwòkúwò lórí tẹlifíṣọ̀n ẹ láti mójú kúrò náà ojú yín ẹ láti control ẹ̀ ẹ bá ṣe control ẹ̀mí yín ẹ láti control ojú yín ẹnu yín ahọ́n yín ẹ láti control ẹ̀ ìjà kò tí ẹ máa sọ jágbajàgba lédèrèdè rárá àyẹ̀wò ìwà láyè rárá gbogbo oríkèéríkèé ara wa tí èèyàn bá ṣe yẹn èèyàn ṣe iṣẹ́ tọ́lọ́wọ́n bá nìyẹn èyí tó bá jẹ́ ti ayé yìí fún àwa mùsùlùmí gbogbo ẹ tó bá ń gbàwẹ̀ òun ni pé ó bá ń detoxify ẹ̀mí ara wa gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó ti wà lẹ́mìí wa tó lúgọ tá à ń lọ hospital tá à ń kó tá à ń kó ṣọ́ọ̀kì ìbí tá à ń kó gbogbo ẹ̀mí tí èèyàn bá gbẹ̀wẹ̀ ìwé taratara gbogbo ara ẹ̀ ló máa fúyẹ́ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà lára gbogbo ọ̀rá tó wà lára gbogbo ayọ́ dànù ara yìí á fúyẹ́ tí èèyàn bá gbàwẹ̀ dáadáa gbogbo oríkèéríkèé ara yàn á fúyẹ́ ó tó wà ní àlàáfíà ju tí èèyàn bá ti gbàwẹ̀ lọ ara wọn kò tún jẹ́ pàtàkì fún àwẹ̀ náà nìyẹn gbogbo ìjẹkújẹ tá a ti jẹ látẹ̀yìnwá ìwókòwò tá a ti mu látẹ̀yìnwá àwẹ̀ tá a gbà yẹn á fọ gbogbo ẹ̀ dànù then àwọn ìṣẹ̀tà ti dá ìta mọ̀mọ́ dá oṣù yóò ṣe ìyẹ́ ìṣẹ̀lẹ̀ náà pé oṣù Ramadan náà ní máa ń yọ ìṣẹ̀ dànù ni bí ò rí wá bọ́ sí òun máa ń yọ ìṣẹ̀ ó máa yóò rí ẹ̀ dànù ni bẹ́ẹ̀ náà ni àwẹ̀ ṣe máa ń yọ gbogbo ìṣẹ̀ tó wà lára wa láti gbà látẹ̀yìnwá ayọ̀ dànù àwa dàbí ọmọ tuntun tí ò tiẹ̀ tí
lẹ́sẹ̀ kọ̀ọ̀kan rárá àwa di born again làwọn àgbà yẹn tí a bá gbà ìwé bóyá ká ṣe gbà ọlọ́run wa sọ wá dọ̀wọ́ tuntun tó gbogbo ẹ̀sẹ̀ láti ṣe látẹ̀yìn ọlọ́run wa ní káwọn ẹ̀dá kàtó tó ara àwọn oore tí ń bẹ nínú àwẹ̀ gbígbà náà ni. lára àwọn oore tó ń bẹ nínú kíyàn máa gba àwẹ̀ ètò yín ètò wa àgbọ́yé Islam náà ni ẹ wà báyìí tí ẹ ti ń gbọ́ bàbá wa Fadilat Sheikh Miftaudeen Gbádégẹṣin Àyànbádìjọ tí wọ́n jẹ́ Grand Chief Imam of Ijebu Land tí wọ́n ń bá wa sọ̀rọ̀ lórí pàtàkì ìgbáradì fún Ramadan. Bàbá, oṣù 12 ni ó wà lójú ọ̀run. Tá bá máa wo Ramadan, oṣù 9 ni Ramadan jẹ́. Àwọn oṣù kan wá gbẹ́nulé Ramadan yẹn tó jẹ́ Rajab, Shaban. Àwọn èèyàn máa ń sọ níbẹ̀ pé àwọn oṣù yẹn náà a lè gba àwẹ̀. Báwo ló ṣe rí bàbá? Ṣé ní oṣù Rajab àti oṣù Shaban tí tó fi wọnú Ramadan. Àwọn méjì yẹn èèyàn bá gbà ó máa ní ládá lọ́dọ̀ Ọlọ́run tó èèyàn bá gbà kò sí ìyà fún kò sí ìyà fún ṣùgbọ́n ó jẹ́ pàtàkì pàápàá Shaban tó yà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Shaban yẹn máa ń gbà tán ni wọ́n bèèrè lọ́wọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé tí dájà bá dé wàá gbà nú ẹ̀ bó tí dájà bá dé wàá di pé ó complete Ànábì níbẹ̀ ni gbogbo àkọọ́lẹ̀ wa nínú oṣù Ṣàbáàn náà máa gbé lọ́dọ̀ Ọlọ́run Ọba wọ́n fẹ́ kó jẹ́ pé ètò máa gbà wọ́n máa gbé lọ́dọ̀ Ọlọ́run Ọba pẹ̀lú inú àwẹ̀ ni ó máa wà àwẹ̀ máa gáìdì ẹ̀ ká lè wọ́n bá ìwé yìí bó ṣe wà importance káwọn máa pè ní àwẹ̀ arúgbó gan-an Ọlọ́run yọ̀ǹda arúgbó má gbà wẹ̀ gbogbo everybody ni lórí lẹ́tọ̀ọ́ láti gbà náà wẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ò sọ pé ká gba gbogbo ẹ̀tàn lóòótọ́ lára àwọn kan láyé ìjọ òun tó yẹ pé tó bá ti wọnú rájà báyìí wọ́n á gbà tán ni tó bá wọ Ṣàbáàn wọ́n á gbà tán ni tó bá tó di Ramadan wọ́n á tó gbà tán ni wọ́n á tó gba sításà ṣàkíyèsí ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù ni pé oṣù Ramadan àwọn méjèèjì ta kọ́kọ́ yẹn rájà àti Ṣàbáàn yẹn ó ṣe dandan ká gbà nú ẹ̀ wọ́n wà recommended ó ní benefit tó pọ̀ ó kéré tó bójú mẹ́ta nú ẹ̀ ká gbà mẹ́ta tá a máa gbà yẹn kì í ṣe pé a lè gbà lé ní gbà lọ́la gbà lọ́tọ̀la tó bá fẹ́ lè gbà kó lé ní. wọ́n lè lọ́la kó tó ṣe wọ́n lè lọ́la kó sáà rí i pé láàrin oṣù yẹn kó tó lọ gbogbo mẹ́ta nú ẹ̀. ṣùgbọ́n lánàá àwọn tí Ọlọ́run accept ń bẹ́ẹ̀ nú ẹ̀ o ṣùgbọ́n tí o bá ní agbára tó o ní làákàyè tí gbogbo kan pèsè lára tó o bá gbà wá jìyà wájú Ọlọ́run. lóòótọ́ ló ní àwọn tọ́lọ́run accept tọ́lọ́run yọ kúrò pé táwọn ilé Yorùbá gbà ṣùgbọ́n tó bá lágbára tó ní everything lórí kankan ṣe tó wàá gbà ìwé Ramadan ó dáná wájú Ọlọ́run. ó dáná wájú Ọlọ́run Ọlọ́run má jà dáná wájú Ọlọ́run. Bàbá, kí wàá ní àwọn ìpèsè fún oṣù Ramadan? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé dandan ni Ramadan jẹ́ fún mùsùlùmí tí ó ní okun lára tí gbogbo ara ẹ̀ pé tí kò sí nǹkan kan tó ṣe tí ò dẹ̀ ṣarúgbó tí ò sí lórí ìdùbúlẹ̀ àìsàn. Kí wàá ní àwọn ìpèsè fún oṣù Ramadan? Àkọ́kọ́ ìpèsè ní ìbẹ̀rù Ọlọ́run gbogbo tí ìwà bẹ́ẹ̀ ṣe láyé pátápátá nítorí àkọ́kọ́ jẹ́ àkọ́kọ́ wájú èèyàn ni pé ìbẹ̀rù Ọlọ́run àní Ọlọ́run ní kí n ṣe nǹkan yìí Ọlọ́run ní kí n kọ́ pọ́ṣù ìwé ká ṣe aláti ìbẹ̀rù Ọlọ́run wọn láti ṣe kí ṣe pé Ọlọ́run kọ́ ìdí sọ lásán ikọ̀ ní òpó 5 tó bẹ̀rẹ̀ ní Islam oní Ramadan òpó 5 yìí àwọn mẹ́ta kan wà tó yẹ pé compulsory aláti afẹ́ akọ aláti complete kò ní tàbí gan èrò wákàtí márùn-ún lójoojúmọ́ ó jẹ́ complete méjèèjì ìgbà Ọlọ́run bá gbọ́ kò ní àbòlà Ramadan gbígbà náà kò lábòlà ṣùgbọ́n tó bá ní kéèyàn ṣàkà ẹ tó bá lówó ló máa yàn ṣàkà tó bá ní kéèyàn lọ sí hajj ẹ tó bá lọ sí hajj àbí tó bá jẹ́ pé ó bá rí ẹ tó bá rọrùn láti lọ ṣùgbọ́n méjì yẹn ẹ tí ò bá ní kò sí kì í ṣe dandan o ṣùgbọ́n mẹ́ta àkọ́kọ́ yẹn dandan ni wájú Ọlọ́run wa. Bàbá, pàápàá jùlọ àwọn ìyá wa tẹ́ lóbìnrin àwọn ọmọ wa lóbìnrin tó yẹ pé Ramadan ọdún tó lọ tí Ọlọ́run yọ̀ǹda Ramadan fún tọ́yányán
tó dẹ̀ pé ó máa ń kù díẹ̀ nínú Ramadan ni wọn kí làmọ̀ràn yín fún wọn bàbá. ètò ìṣèdájú ni kó ti jẹ́ àgbàpadà báyìí o láàrin bí ọjọ́ 5 àbọ̀jọ́ 6 tọ́lọ́run fílẹ̀ tó fi ṣe nǹkan tọ́lọ́run kún láti wọ́n ṣe yẹn ó yẹ kó ti gbà padà tó wá jẹ́ pé mùsùlùmí ni wọ́n kò yẹ kó dúró dàsìkò yìí kò yẹ kó dúró dàsìkò yìí wọ́n ti mọ̀ káwọn ti rí ìsì ẹ̀ lásìkò sí oṣù tọdún tó kọjá ti ṣẹlẹ̀ láàrin bí ọjọ́ oṣù mélòó kan lẹ́yìn ìgbà yẹn yẹ kó ti gbà padà kó ti díẹ̀ yẹn padà kó tó bá ti gbà padà ó sì dábàá yìí o láti yá tètè lọ ṣe àbẹ́dúrẹ̀ kó túbọ̀ yẹn ṣe wọ́n gba ìtọ́ bá fẹ́ gbà padà pàápàá tí èèyàn bá sick tọ́lọ́ bá ń fún èèyàn láyè pé ẹjọ́ bá sick kó bá gbà rẹ̀ tó bá jẹ́ pé ìjọ márùn ló fi sick ó yẹ kó ti gbà padà èyí tí mo bá yẹn sọ̀rọ̀ yìí 1990 kí tó mọ̀ pé wọ́n gbà rẹ̀ lọ́sítù tó wà ọjọ́ keje tí wọ́n ti wà lọ́sítù tó wọ́n gbà rẹ̀ wọ́n kàn sọ̀rọ̀ ní wọ́n fẹ́ lọ tú wọ́n fẹ́ lọ tú wọ́n fẹ́ lọ tú wọ́n ti bẹ̀rẹ̀ àwẹ̀ níjọ́ wo láti fi jọ́ méje dín gbogbo ọgbà àwẹ̀ yẹn kò sí èsì mo nígbà tó gbogbo ti pé dùn ọlọ́run bá pé ọlọ́run fún mi gbà kó lẹ́yìn tó yẹ tó bá ti dín ní ìwà padà ni. kí wọ́n gbà padà ni. bàbá àmọ̀ràn fún gbogbo mùsùlùmí tó ń palẹ̀mọ́ fún àwẹ̀ pàápàá jùlọ mùsùlùmí Akilẹ̀ Ìjẹ̀bú kí làmọ̀ràn yín fún wọn. ṣẹ́rí àwẹ̀ gbígbà ọlọ́run la máa ń sọ èmi dẹ̀wọ̀ pé a fi ń dèrò mara wa ni gbogbo nǹkan láyé pátápátá ọlọ́run ló ní ìkápá ẹ̀ àwẹ̀ ń bọ̀ o bẹ́ẹ̀ la máa ṣe gbà o àwẹ̀ ń bọ̀ o kí la máa jẹ o kí la máa mú o bẹ́ẹ̀ jà dèrò mara wa ká fọkàn balẹ̀ sọ́dọ̀ ọlọ́run tó ń ṣe jíjẹ òun ló ṣe mímu ọdún tó kọjá gbogbo ọdún náà pariwo kò sí nǹkan ta o kíní kan bẹ̀rẹ̀ o bẹ́ẹ̀ la gbà báwo la máa ṣe ṣe ìṣòro ọlọ́run fún wa ṣe tọdún yìí náà báwo la máa ṣe gbá o báwo la máa ṣe ṣe o kò tó jẹ o oúnjẹ wọn o bẹ́ẹ̀ lọ́la tó gbà náà ní pẹ̀lú ọlọ́run fún wa gbà ètò ìtìjú ni pé káwa láníyàn pé a fẹ́ gbà tó bá ti láníyàn pé a fẹ́ gbà yẹn ewu ètò kàfi lé lọ́wọ́ bá lọ́wọ́ bá bá ti jẹ bá bá ti mú ó wà lọ́wọ́ ọlọ́run wa. bàbá àkíyèsí pàtàkì nígbà tí Ramadan bá ń bọ̀ báyìí a máa ń ṣàkíyèsí kan pé ọjà máa ń wọ́n àwọn èèyàn máa ń fara ní àwọn èèyàn lọ́gbọ̀n àwọn nǹkan tó yẹ kó dẹ̀ tó yẹ kó rọjú ó máa ń ní àwọn èèyàn lára àmọ̀ràn wo lẹ ní fún àwọn ìyá lọ́jà bàbá lọ́jà àtàwọn oníṣẹ́ ọwọ́ dèdè tó yẹ pé wọ́n máa ní bá lò àbí ìbáṣe pẹ̀lú Ramadan. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwa là ń ṣera wa wọ́n máa ń ṣàdúrà kan tí mi fara mọ́ àwọn ìyá ọlọ́jà lọ́dẹ̀ ń gbọ́ yìí ẹ máa ń ṣàdúrà kan tí mi fara mọ́ ìpín ọlọ́run jẹ́ ká rọ̀pọ̀ káwátà lọ́wọ́n jàǹbá ní bẹ́ẹ̀ aráàmù ni kì í ṣe oríire o tó bá ra ọ̀pọ̀ ìwọ́n ta lọ́pọ̀ kò sì rí èrè tiẹ̀ jẹ́ kọ́lọ́ wá fọ̀dọ̀ wá kàlẹ́ lórí ìdí pé agbára máa ra ọ̀pọ̀ àbáta lọ́wọ́n òun náà ló jẹ́ kí gbogbo nǹkan ní bó ṣe rí yìí àwọn tó ń kúrò ní abúlé wọn tí wọ́n gbóúnjẹ bọ̀ wá sí ìgboro wọ́n ti mọ iye táwọn máa tà ìrọ̀rùn ló gbé wá wọ́n ti mọ̀ pé táwọn bá tún gbìn mí èmi àtúhù wọ́n tún kó wá ṣùgbọ́n ìyẹn lọ pàdé wọn lẹ́nu bodè ìlú ẹ gbajà yẹn lọ́wọ́ wọn oye tẹ́ ẹ wá rà ẹ wá fi owó lé ẹ ti sọ láàrin ẹ̀yìn arájà òye báyìí nàbàtà lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan máa wọ́n lóòótọ́ ni ìjọba lè ní problem pẹ̀lú wa a lè ní problem pẹ̀lú ìjọba ṣùgbọ́n wa gbọ́ àníra wa lára ẹ̀yà ọlọ́jà abẹ̀yìn ni ẹ bá kọjá pamọ́ ẹ bá torí pé àwẹ̀ ń bọ̀ ẹ̀yin náà yá fẹ́ mú èrè ti yín ẹ bá jẹ àrà mọ́ o tẹ bá rí ọjà rà lọ́pọ̀ ẹ̀yin náà tà lọ́pọ̀ kó ba lè ra ará ìlú lọ́rùn torí tí oúnjẹ bá ti kúrò ní ìṣẹ́ parí nìyẹn o ẹ má jẹ́ ká nira wa lára kọ́lọ́ bàbá ni wa lára. bàbá àdúpẹ́ ètò yìí ètò wa Àgbọ́yé Islam náà lẹ́sìn ń wò báyìí tí àwọn bàbá wa Fadilat Sheikh Al-Imam Miftahuddin Gbádégẹṣin Ayọ̀bádìjọ tí wọ́n jẹ́ Grand Chief Imam of Ìjẹ̀bú-Land tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ lórí ìgbáradì fún oṣù Ramadan. Bàbá àsìkò tá a wà yìí n fẹ́ kí ẹ bá wa ṣàdúrà fún bàbá wa Àwùjalẹ̀ bàbá wa Ọba Síkírù Adétọ̀nà àgbàgbà
Igbaradi second Awùjalẹ̀ of Ìjẹ̀bú-Land ẹ bá wa ṣàdúrà fún wọn torí pé kò rọrùn kíyàn pé àádọ́rùn ọdún láyé kíyàn dẹ̀ tún ṣì wà lórí ipẹ̀ lórí ọ̀fẹ́ Ọlọ́run ni Ramadan náà tí wàá tún fẹ́ ṣojú ẹ̀mí wọn báyìí ẹ bá ṣàdúrà fún wọn k'Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́. bàbá wa kábíyèsí Awùjalẹ̀ àbẹ̀ ni Ọlọ́run ẹrú rẹ ní o rẹ ló dá o ìṣọba lé wa lórí o ó sì jọba mùsùlùmí tó dúró déédéé olówó gbogbo akílẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá fún wọn ní oyè Amiru Mulukin olórí gbogbo ọba mùsùlùmí tí bẹ gbogbo ọba mùsùlùmí tí bẹ nílẹ̀ Yorùbá àwọn ní olórí wọn aṣáájú wọn aláṣẹ wọn a ti lọ sí ọ̀dọ̀ mòdúró Markaz lánàá ètò fi kí bàbá wa kábíyèsí tó fi kì wọ́n tó fi yìn wọ́n tó ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pé àwọn tó yìn yẹn gbà Amiru Mulukin Yorùbá land Yorùbá kábíyèsí ni Amiru gbogbo ọba dé mùsùlùmí lẹ Yorùbá kò sẹ́ tó tú adé yẹn gbé kò sẹ́ tó tẹ́rù yẹn gbé wọ́n á bẹ Ọlọ́run bá fún bàbá wa kábíyèsí wọ́n ti gba ìlú náà wọ́n sì ti gbé ọlọ́mọdé wọ̀ wọ́n lọ́rùn ẹ̀mí gígùn àti àlàáfíà nínú iṣan ara ẹ̀jẹ̀ ara omi ara ríkèéríkèé ara kọ́lọ́ bá fi tàwọn lọ́rẹ̀ àtàwọn olórí àtàwọn ọmọ ọba àti gbogbo ẹni kankan wa náà tí wọ́n jọba lé lórí ìfọ̀kànbalẹ̀ tó tọ́ kọ́lọ́ kó tàlẹ̀ kan wa lọ́rẹ̀ ọlọ́ba ṣe dẹ́kun ilé tí wọ́n mọ́lé èwo tí ó bọ̀ tá tó wò pé ó bọ̀ wájú yìí ọlọ́dún sojú ẹ̀mí wọn àjọṣe pẹ́ torí ìpẹ́ láyé wọn òun ní ìdùnnú náà wà mọ́ Ìjẹ̀bú òun ní ìdùnnú Islam torí wọ́n di Islam mú kò sí kọ́tà fẹ́ ṣe ọdún Islam tí wọ́n ní bá dáhùn sí àwẹ̀ bọ̀ sí wọ́n fẹ́ ọkọ̀ wọ́n láti satisfy gbogbo àwọn imams tí ní abátúndé náà wọ́n á tó satisfy gbogbo àwọn imams tí lẹ́sìn bẹ́ẹ̀ nìkan wọ́n fún Islam ní dignity bàbá wọ́n fún Islam ní dignity tọ́rọ̀ bá ṣe kí náà ìbáhùn imam ẹ̀yin lẹ́ni ẹ̀sìn yìí ò iná lọ́ọ̀ gbélé lọ́wọ́ o constitution Ọlọ́run kò sí nǹkan tó tóbi tó láyé yìí bẹ́ẹ̀ bá ti ṣe fẹ́ bẹ́ẹ̀ bá ti ṣe rí sí ìdíwọ̀n nìkan ti ṣe o ẹ má ti jú mi o má ti jú mi o ẹ má bẹ́ẹ̀ di anything tí ó ṣe mí bó bá ti ṣe rí kábíyèsí bá ṣe fẹ́ kó ṣe rí nì wọ́n tẹ̀ bá tẹ̀lé wa wọ́n ṣe ọba tó ń di tètè wọ́n yàn pé ṣe báyìí rárá o kọ́lọ̀ bá lọ́ra ẹ̀mí wọn àti gbogbo ọba akíndé Ìjẹ̀bú àti gbogbo ọba mùsùlùmí tí ń bẹ lórí ilẹ̀ kọ́lọ̀ bá dá ẹ̀mí wọn ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan wọn sí nígbà pé ìjọba sí ọlọ́dàkùnrin jòwó dà ọ̀nà ìsàlátò wájú Ọlọ́run. bàbá ẹ dárúkọ nǹkan kan ń sìn pé bàbá wa máa ń ṣe bàbá wa Awùjalẹ̀ ẹni pé tí Ramadan ṣe ń bọ̀ yìí wọn ò ní gbàgbé gbogbo imams bẹ́ẹ̀ náà nílé yá náà wọn ò ń gbàgbé yín kí wá ní àmọ̀ràn yín fún àwọn ọlọ́lá àwọn olówó nínú Ramadan pàápàá jùlọ tí Ramadan ṣe ń bọ̀ yìí ìmá fọ́wọn èèyàn lẹ́bùn ìmá tàwọn èèyàn lọ́rẹ ní Ramadan. a gbọ́dọ̀ parọ́ ṣé láwọn olówó wa lásìkò àìwẹ̀ wọ́n ń gbìyànjú o káìwé tó dé wọ́n ti máa ránṣẹ́ wá táyọ̀ bá tó wà ní àìwẹ̀ náà wọ́n tó máa ránṣẹ́ wá ṣùgbọ́n kì í ṣe pé ìwé ẹnìkan ló yẹ kó máa ránṣẹ́ wá wọ́n ti ṣe kì í ṣe àìwé ẹnìkan kì í ṣe àìwé ẹnìkan sábàjọ oúnjẹ rẹ̀ tán kò ṣe àdéjọ oúnjẹ mẹ́lẹ̀ kì í ṣe àìwé ẹnìkan wọ́n ti ṣe ń ṣe yẹn nínú àwẹ̀ yẹn àdúgbò tọrẹtọrẹ bọ́dọ̀ ṣe ní kàṣẹ́bàṣẹ́ lọ nìyẹn continuously ni a gbọ́dọ̀ ṣoore fún ọ̀gbà díẹ̀ kàdúró táyà bá kúrò lẹ́tọ̀ ẹ tó bá continue kẹ́ máa ṣe lọ á tún rọ ògbójẹ kó rọwọ́ ẹ̀yìn kọ́ lẹ ní owó ẹnìkan wọn kọ́ àwọn bàbá wa máa ń sọ tó bá tó pé owó kan wọn ni owó alárẹ̀ tó bá tó pé ọmọ wọn ni ọmọ alárẹ̀ kí ni túbọ̀ kan tó ń sọ ẹlòmí ọmọ túbọ̀ yẹn yẹn ni pé àtowó àtọmọ ọlọ́ọ̀bá lónìí túbọ̀ yẹn nìyẹn ó sọ fún ẹ pé owó yìí ò ṣòwò tó owó alárẹ̀ ni owó Ọlọ́run ni o ọmọ yìí kan ọmọ Ọlọ́run ni o kì í ṣọwọ́ tó owó so that's why ìgbìyànjú yín táyọ̀ bá kọjá ẹ tó gbìyànjú bẹ́ẹ̀.
àtọ́kọ́ àwọn àfáàní kan ṣe fún gbogbo àwọn tó yẹ pé ará ìlú gbogbo àdúgbò kọ̀ọ̀kan ló mọ ibi tí kankan gbé tọ́ sí ládùúgbò ẹ máa náwó sí wọn torí gbogbo nǹkan tẹ́ ẹ ṣe yìí sábà dúpẹ́ lọ́wọ́ yín sábà tó pé kẹ́ máa ṣe kẹ́ náwó yín kẹ́ lọ́kìn ní àfi pọ́n yín lé ni a ràn yín lọ́wọ́ ni ẹ̀sùn ẹ̀ ọlọ́run ló bá sọ yín lẹ́sọ̀ àwa kọ́ ló bá sọ yín lẹ́sọ̀ ọlọ́run ló bá sọ yín lẹ́sọ̀. gẹ́gẹ́ bọ́lá ohun tẹ̀ ti sọ pé òun ló máa ń sẹ̀sán àwẹ̀ bẹ́ẹ̀ni ẹni tó dẹ̀ náwó nù Ramadan náà ló máa san án lẹ́sàn-án lọ́jà kárí gbẹ bàbá a ní lọ lórí ètò yìí tá a bá béèrè oore ńláńlá yìí lọ́wọ́ yín bàbá Nta Ijebu Ode alára àgbàyídá station kan ni television kan tẹ́ pé òun nìkan náà la ní gbogbo akẹlẹ̀ Ìjẹ̀bú television wa yìí a máa ń wò lọ́rẹ̀ wọ́n wò lẹ́pẹ́ wọ́n wò Kòròdú wọ́n wò ní Ṣómólú lẹ́kọ̀ọ́ wọ́n wò dé Ìbàdàn nígbà tí a bẹ̀rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí a fẹ́ ìrànlọ́wọ́ àti àdúrà so bàbá mo mọ̀ pé ìrànlọ́wọ́ yẹn wà lọ́dọ̀ Ọlọ́run bá wa ṣàdúrà fún Nta Ijebu Ode. àdúrà tá a máa ṣe fún Nta Ijebu Ode ọjọ́ ti pẹ́ lórí Nta Ijebu Ode àwọn ibi jẹ́ káàkiri ọ̀gbẹ̀rẹ̀ nìkan yẹn wọ́n kéré ó yẹ kó ti máa wo Nta Ijebu Ode ní àwọn foreign countries kọ́dọ̀ bá a ṣe bẹ́ẹ̀ fún yín. amina wàrà fàdán o mọ̀kánù àlìyà iwájú kọ́dọ̀ jẹ́ kẹ́ máa lọ kì í wá ṣe Nta Ijebu Ode nìkan láti orí ọ̀gá Nta kárí gbogbo àwọn staff Nta lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà títí kan tó bá ń dúró sẹ́nu gate kọ́lọ́ bá ṣọ́ ìbáṣọ́ dìbò kan iṣẹ́ lẹ̀ ń ṣe o kọ́lọ́ dákun jẹ́ ibi rẹ̀ pẹ̀lú àlàáfíà má jẹ́ kú sọ̀dọ̀ bí èéfín o tó bá ti gba ẹ̀tọ́ yín má jẹ́ fi wá ẹ̀san o má jẹ́ fi wá ẹ̀san o ilé iṣẹ́ náà kọ̀ọ̀kan máa lọ sókè jù bẹ́ẹ̀ lọ wọ́n máa gbọ́ káàkiri gbogbo àgbà láyé ọlọ́pàá ṣẹlẹ̀ ìbá ṣe bẹ́ẹ̀ fún mi. adúpẹ́lọ́wọ́ bàbá wa Fadilat Sheikh Al-Imam Miftahudeen Gbádégẹṣin Àyànbádéjọ abẹ́ Ọlọ́run ipò tó wà yìí kọ́lọ́n má ṣàjà rí wọn pẹ́ lórí ẹ̀ kọ́lọ́n jọ lù pẹ́ Ọlọ́run má ṣàjọ ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ogun tó bá ṣe ní ìbáàdà Ọlọ́run má dàlù wọn gbáyà Ọlọ́run má ṣàtẹ́wọ́ gbà adúpẹ́ lọ́wọ́ bàbá Ọlọ́run má ṣàjà rí wọn pẹ́ a máa fi eléyìí ṣe lọ lórí ètò yìí pẹ̀lú ògo Ọlọ́run tí Ọlọ́run bá tún fẹ́ tí Ọlọ́run ní kọ̀ wá a tún padà wá lórí ètò pẹ̀lú ògo Ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ níta tó máa mú àwọn ọ̀jọ̀gbọ́n míì wá láti lè wá bá wa sọ̀rọ̀ nípa àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn wa à ń bẹ Ọlọ́run bá Ọlọ́run wájú Ọlọ́run jẹ́ ká pẹ́ ní orí ẹ̀sìn tí a ń ṣe yìí subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin ẹ ṣeun bàbá jazakumullahu khairan. rabbana wala tahmil alayna isran kama hamaltahu ala alladhina min qablina ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.